àti àtìlẹ́yìn Èdùmàrè èmi ni máa ṣe MC lẹ́nìí ntí bá dẹ̀ ní kẹ́ ẹ ṣe dandan ní kẹ́ ẹ ṣe ẹnu wọn sì wí gan lórí mi ò ní dúró ẹnu kakọ sí mi kẹ́ ní mi ní mọ̀sárì ọ̀mọ̀láyé tí mo wá ntí bá ní kẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ ṣe ẹgbọ́n ìbọn máa sọ̀jọ̀ bọ́ọ̀lù lọ ẹlẹ́mìí ní mọ̀sárì ọ̀ wọn nífẹ̀ẹ́ kó ràn mí lọ́wọ́ wọn ní bábà tàbí ọ̀rọ̀ tèmi ẹ ṣe gan láàbẹ̀ fi ṣe máa balẹ̀ ká tó máa gbẹ́tò lọ ká tó tẹ pẹpẹ ètò ní pẹrẹwu àwọn àfáà wa àwọn èèyàn ọlọ́gbẹ̀ ní ìkàlẹ̀ ẹ jẹ́ ká fi àdúrà bẹ̀rẹ̀ ká dẹ̀ fi àdúrà ká ẹsẹ̀ nílẹ̀ orí tèmi ò ní kó àdúrà tèmi ọ̀rọ̀ máa jáde àṣẹ àtẹ̀lé láti ẹnu àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àrítì ẹ̀yẹ ń bí àwọn kan délé wọn máa rúgbò lọ ló àwọn tọ́lọ̀ ń gbà fún látẹ̀yìnwá tó gbà fún lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ máa gbà fún lọ́jọ́ alẹ́ ni wá ẹ jẹ́ bá mi pa àtẹ́wọ́ fún wọn nígbà tí màá dọ̀bà microphone fún àwọn alhaji wa kí wọ́n bá wà bẹ̀rẹ̀ ẹ pa àtẹ́wọ́ ẹ pa àtẹ́wọ́ ẹ pa àtẹ́wọ́ alhaji. You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. lẹ́ẹ̀kan sí àwọn náà fún ara látọ̀dọ̀ àwọn aláàbọ̀ akí ìwọlé àwọn bàbá wa Alhaji wa Abdul Qadir àwọn bàbá ń kí ọlọ́ba wa kí ju bẹ́ẹ̀ lọ ẹni tó mọ̀ pẹ́lẹ́ àpẹ́lẹ́ àwọn ẹni ọlọ́run nìyí ní jábọ́nu ayé Al-Qur'an al-Karim wala la hawla wala quwwata illa billah àwọn náà wọ́n fi owó àdúrà àtàwọn náà ń ṣe. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب صلوا على نبيكم. ẹ jọ ìwọ tọwọ ò bá dùn tó dé ìyàwó wa bá mi pa àtẹ́wọ́ fáwọn èèyàn lọ láàlú baríkà látara wọn bá mi pa àtẹ́wọ́ fún wọn ẹ ṣé gan sà. Right, ladies and gentlemen. Like I said earlier, my name is Adeniji. I will start the program officially now. While that was going on, a lot of dignitaries walking to our midst. Gbogbo wa pátápátá ní èèyàn pàtàkì. Ọlọ́run lè fi wá pamọ́. Bí wọ́n ṣe ń ya fọ́tò yẹn, ẹ jẹ́ ẹ máa ṣe àpẹẹrẹ àwọn ọ̀gá mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn òṣèré. Orí ìtàgé tọ́lọ̀ ń gbà fún tó lè máa gbà fún lọ́jọ́ alẹ́ wọn wọlé sáré wa. Ladies and gentlemen, right in this auditorium we have the legendary Quadri Antar Laniyan. Ẹ máa ń fún ọdún àtẹ̀wé ìjọ ẹ máa ń pa àtẹ̀wé fún Antar Laniyan. Ṣé wàá ṣáìtì God bless you my lovely sister. Bákan náà we have Alhaji bàbá àwọn boys Alhaji Yinka Quadri ẹ máa ń fún ọdún àtẹ̀wé. Èdè náà dáa ní wọ́n bẹ̀rẹ̀ sà, èdè ẹni tó sọ pé wọ́n wọlé bẹ̀rẹ̀ sà, bíbí àbáyá rẹ̀ jẹ́ àjò lórí. Àwọn ìdílẹ́tìbò and ever breathing Kemi Alausa Edugede ẹ̀ wọ́n lè fún ọdún àtẹ̀wọ́ kí Alausa is here. She begins to get old. I have my lovely sister all the way Adébọ̀ láti ayé wa látàrí ìtọ́jú ìgbà. Àwọn ọmọ ìsìn kí ẹ̀ ṣé gbèrágá ti bẹ̀rẹ̀ nìyẹn ni. Stand up and greet your fans now. What are you doing? That's Ladi. Oye baba wa ṣe boys in film at 62. 007, my brother. Debola is in the building. Round of applause, please. I have Motola in the building. Akpọ̀ mílíọ̀nù àdé níbi inú mo ṣe é níwájú bàbá àtọ̀ wálé ọ̀kọ̀ọ̀kan. Ẹnì kan wà tó kẹ́kẹ́ mo bí ìfẹ̀gbọ̀n ọmọ mi ìbílẹ̀ máa mọ̀. Mo ti máa rìn ní ìgbàrọ̀ ọmọ ní girlfriend. Kò wá dákẹ́ máa mọ̀. Pọ́kẹ́mù máa bọ̀ wájú. I want to introduce my girlfriend to this wonderful people. I don't touch me, don't do that for them. Problem, my love. I don't see you. I see you again. We don't do that. My girlfriend, love of my life. Kilo expect. Ẹ pàdé ọ̀gbìn àwọn ọmọ. Àwọn tó wà lẹ́yìn ojúmọ́ fáwọn èèyàn pọ́tẹ́dù kí iye o. Mọ́mí pọ́tẹ́dù kí iye o. Ìyàwó tẹ̀lé kí iye o. Tí wọ́n sì wọ́n dáadáa o. Ẹ̀sọ́ bá àbá wọn kalẹ̀. Right daddy. Ẹ bá gbogbo ní àtẹ̀wọ́. Special being with a special talent. Ọlọ́run fún ní ẹ̀bùn. Ọlọ́run fún ní ẹ̀bùn. Friend,
one of the foremost comedians of the Federal Republic of Nigeria. Ìjẹ̀bú wo ló sáré wa ní wẹ́rẹ́ Ìjẹ̀bú ló lọ ẹ̀ ẹ̀rọ kò ní àtẹ̀wọ́. Regina Chukwu, my delectable, she's the only girlfriend tó pọ̀ lọ. Ẹgbẹ́ ẹ̀fọ́ náà ló jẹ́wọ́. Regina Chukwu is here ẹ̀rọ kò ní àtẹ̀wọ́. Ọmọ àdúgbò ọ̀la ìtọ́ ọmọ àdúgbò is here. Ẹ̀rọ kò ní àtẹ̀wọ́. Sauti, I cite you my brother. I have Lambo in the building too. Lambo in the building. Ojú òní tí yìí sá. And I have àwọn tí wọ́n sàn yìí dá tó bá wọn polówó ọjà lọ́wọ́lọ́wọ́. Evertop Realities Limited. Evertop Realities Limited. Ẹgbẹ́ mi fún ọdún àtẹ̀wọ́. Wọ́n wà ní láàrin wa. Ọba Berry náà wà láàrin wa lédè. Ọba Berry. Mo ní one of the foremost media guru tọ́lọ̀ ń gbà fún lọ́wọ́ ní Nàìjíríà láàrin wa. A person of Emir Amòfin Emirati. Ẹgbẹ́ mi pa àtẹ̀wọ́ fún. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.